ní ọ̀gànjọ́ òru ọjọ́ ajé tí í ṣe ọjọ́ Monday ọ̀sẹ̀ tá a wà yìí, èyí tí ó jẹ́ ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kínní ọdún 2025, the 27th of January 2025 ní ìpàdé pàtàkì ìpàdé agbára ló máa wáyé láàrin àwọn ọba ńláńlá ilẹ̀ Yorùbá, èyí tí àrólé Oòduà kábíyèsí Ọọ̀ni Ilé-Ifẹ̀ ọba Babátúndé Ẹniìtàn Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá kejì, èyí tí ó ṣíwájú ìpàdé tán ṣe náà pẹ̀lú gbajúgbajà àgbà amòfin ilẹ̀ Yorùbá ní amòfin àgbà Afẹ́ Babalọlá Senior Advocate of Nigeria SAN. Àṣírí ìpàdé náà ó ti lù síta tó sì jẹ́ pé ìpàdé ọ̀hún ó so èso rere, ó sì mú èso ohun tí àwọn Ọọ̀ni àtàwọn ọba ẹgbẹ́ yòókù tí wọ́n lọ bá ṣe pàdé sí, ó mú èso rere jáde láti bẹ̀. Ǹjẹ́ irú ìpàdé wo ni Ọọ̀ni àti àwọn Afẹ́ Babalọlá jọ ṣe lọ́gànjọ́ òru? Ó mà ní ọ̀rọ̀ gbajúgbajà ajàfẹ́tọ̀ọ́-ọmọnìyàn Délé Fárótìmí tí Afẹ́ Babalọlá tó ń bá ṣẹjọ́ lórí bó ṣe ló ba òun jẹ́ nínú ìwé ìtàkà tó kọ tó pè ní Nigeria's Criminal Justice System, níbi tí Délé Fárótìmí ti kọ sínú ìwé náà wípé lára àwọn tó ba ètò ìdájọ́ Nàìjíríà jẹ́ tó ń fún àwọn adájọ́ ní àbẹ̀tẹ́lẹ̀ láti lè dájọ́ ààrẹ fún àwọn oníbàárẹ̀, òkè téńté lórúkọ Afẹ́ Babalọlá yóò wá. Ọ̀rọ̀ ìlú sì bí Afẹ́ Babalọlá nínú tó fi gbé Délé Fárótìmí tó fọlọ́pàá gbé, tó sì jẹ́ pé Délé Fárótìmí kọ́kọ́ lo àwọn àsìkò kan nínú ọgbà ẹ̀wọ̀n nítorí wọn fún béèlì, kó tó wá di pé wọ́n fún béèlì. Ọ̀rọ̀ sì yanjú. Lásìkò tí wàhálà náà ń lọ, ọ̀pọ̀ àwọn èèyàn ńláńlá lórílẹ̀‐èdè ni wọ́n lọ bẹ̀ Afẹ́ Babalọlá ní ìlú Adó Èkìtì tó wà, ṣùgbọ́n tí bàbá náà ò dáhùn. Ṣá o, àgbà kì í wà lọ́jà kórí ọmọ tuntun wọ́ ẹni Ọọ̀ni fọ̀rọ̀ ṣe nígbà tó jẹ́ pé Délé Fárótìmí ọmọ Yorùbá ni, ọmọ Èkìtì tún ni. Bẹ́ẹ̀ ni Afẹ́ Babalọlá náà jẹ́ ọmọ Yorùbá àtọmọ Èkìtì. Eléyìí ló jẹ́ kí Ọọ̀ni kó ṣíwájú àwọn ọba ńláńlá bíi Ìwé Adó Èkìtì ọba Rufus Adéjùìgbé, Ògùgbà ìlú Àkúrẹ́ àti àwọn míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ògùgbà ìlú Èkìtì, ìyún ẹni tó jẹ́ Ògùgbà ìlú Ìkẹrẹ́ Èkìtì, òun náà ó wà nínú ìpàdé náà. Àjírò ti ìlú Ìjẹ̀rò Èkìtì, òun náà wà nínú ìpàdé náà pẹ̀lú àwọn ọba ńláńlá míì. Ìnìyàn síwájú ìpàdé tí Ọọ̀ni jẹ́ alága wọn lọ síbẹ̀ láti bẹ̀ Afẹ́ Babalọlá. Nǹkan bíi aago 10 kọjá ìṣẹ́jú 8 ni Ọọ̀ni àtàwọn ìgbìmọ̀ ọba lọ́ba ẹ̀ ni wọ́n dé ọ̀dọ̀ Afẹ́ Babalọlá ládó Èkìtì, tó sì ṣe ìpàdé wọ ọ̀gànjọ́ òru ọjọ́ Monday tá a wà yìí láti alẹ́ ọjọ́ Sunday ọjọ́ 26 oṣù kìíní tó ti bẹ̀rẹ̀. Ní ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ ìpàdé náà, wọ́n bẹ̀ bàbá Afẹ́ Babalọlá wípé kó rí Délé Fárótìmí gẹ́gẹ́ bí ọmọ, kó sì ṣàforíjì. Níṣẹ́ ni Afẹ́ Babalọlá ló má gbà pé òun ti dáríjì Délé Fárótìmí, tó sì lóhùn yóò sọ fáwọn agbẹjọ́rò òun láti gbé ọ̀rọ̀ kúrò nílé ẹjọ́. Amòfin Afẹ́ Babalọlá tó jẹ́ ẹni ọdún 95 years, ó jẹ́ kó di mọ̀ wípé ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè yìí Olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́, Ìwé Adó Èkìtì fúnra ọba Rufus Adéjùìgbé, gbajúgbajà bíṣọ̀bù ní ìyún Bishop Matthew Kúkà àtàwọn èèyàn ńláńlá bẹ́ẹ̀ wọ́n ti wá bẹ̀ òun lórí ọ̀rọ̀ Délé Fárótìmí pé kóun túlẹ̀, tóun yarí, ṣùgbọ́n tó ní lọ́jọ́ tóun gbọ́ wípé Ọọ̀ni ń bọ̀ wá bá òun lórí ọ̀rọ̀ náà, ó lóun mọ̀ pé nǹkan ti dé nítorí pé òun kò lè kọ ọ̀rọ̀ sí Ọọ̀ni lẹ́nu bíi tàwọn yòókù. Ó ní Ọọ̀ni ní bàbá gbogbo àwọn, àti wípé nígbà tó ti dá sí i kò sí nǹkan tóun fẹ́ ṣe ju kí òun gbà lọ. Ààrẹ Afẹ́ Babalọlá wá jẹ́ kó di mọ̀ wípé kì í ṣe wípé òun kórìíra Délé Fárótìmí tàbí kóun fẹ́ lo agbára lé lórí. Ó ní orúkọ tóun ti fi òbítíbitì ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn kójọ, òyìn orúkọ eré tóun ti kójọ jìṣẹ́jìyà kójọ, inú kan déédéé fẹ́ bàjẹ́ láàrin ọjọ́ kan. Olélè ló dùn ún nítorí pé ó parọ́ mọ́ òun ni tóun fi gba ilé ẹjọ́ lọ. Ṣùgbọ́n òní ní báyìí tí àwọn Ọọ̀ni tó ti dá sí ọ̀rọ̀ náà, òun ti gbà, àti pé òun yóò pàṣẹ fáwọn agbẹjọ́rò òun láti jẹ́ kí wọ́n gbé ẹjọ́ kúrò ní ẹjọ́, kó sì fi Délé Fárótìmí lọ́rùn sílẹ̀.